nílé lóko lájò lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé ẹ̀ṣẹ̀. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ tẹ̀sí sí. Gbogbo àwọn ilé kéwú tí Darul Kitab tí a bá tẹ́pẹ́wọ̀n náà ni bàbá wa káàsì jiyàn páwọn ni bàbá wa àwọn nìyá wa nínú àwọn ilé kéwú náà ni ilé kéwú bàbá wa Mọ̀síngá bàbá ni wọ́n jẹ́ fún wa wọ́n èyí sẹ́gbọ́n ẹ̀gbọ́n láti bó síbo nígbà wọn bí dáadé tẹ́lẹ̀ wọn bí dáadé wọ́n yí sẹ́gbọ̀n wa bàbá wa ni wọ́n ní Darul Kitab bàbá wa ní Agége rahimahullah ọlọ́mọsí àbáwá kẹ́ wọn ọba ṣàánú wọn sí àbáwá Sheikh Adam àwọn bàbá nù àwọn bàbá bẹ́ẹ̀ ni àwọn ilé kí ó káàkiri bàbá alágbàjì dọ́mà àtàwọn àfáà mi ìtààmà tí wọ́n ṣiṣẹ́ kí ó ju gbọ́n tá a dákọ̀ yìí lọ wọ́n ṣiṣẹ́ kí ó ju àwọn mẹ́rin tá a dákọ̀ yìí lọ wọ́n bẹ́ẹ̀ lọ ni wọ́n bẹ́ẹ̀ ń gẹ̀mọ̀ yìí náà ọlọ́run sábà kẹ́ gbogbo wọn. tọ́ àwọn tó ń kọ́ ṣiṣẹ́ ọlọ́run níbẹ̀ nígbà àwọn àbá ìdálẹ̀ kéwúlẹ̀ kọ́dà ẹlòmíì ń jẹ́ Ìbàdàn kọ́dà ẹlòmíì ń jẹ́ Ògbómọ̀ṣọ́ kọ́dà ẹlòmíì ń jẹ́ Haúsá tó kọ́kọ́ ṣiṣẹ́ ọlọ́run ní ibẹ̀ ọlọ́run wọ́n sábà kẹ́ gbogbo wọn. kọ́dà láàrin Àdàbí àti Markazi ńgbà wọn kọ́ dá Markazi náà lẹ̀ àárípa Àdàbí náà ṣiṣẹ́ mbẹ́ àbí òṣìṣẹ́ mbẹ́ ni Àdàbí ṣiṣẹ́ mbẹ́ kótó di pé Markazi náà wà bó ṣe wà wọn ọlọ́mọṣẹ́ àfàlẹ́ Markazi gbogbo ẹ̀. Markazi wá ṣiṣẹ́ ní Darul Kitab kọ̀ wá ṣiṣẹ́ ní Darul Kitab ìṣàtù ni àmọ́ bára wa ṣe ni. kò èmi náà lè kọ́ wọn lé kí ó tiẹ̀ ṣe lé kéwù mi so ti yé báwọn pọ́ǹtì yẹn kò síbi tí n ti lè kílẹ̀ rẹ̀. àwọn ọmọ Markazi tó ń bẹ lọ́dọ̀ mi ní Darul Kitab wọ́n pín sí bí ọ̀nà méjì àbí mẹ́ta. àwọn ọmọ Markazi àwọn ọmọ Darul Ulum ilé kéwù wa ilé kéwù àgbà nísàlẹ̀ kòtò. àròsà àlọ́ ẹ̀mí ẹ̀rẹ́ kan sí. àròsà Allahu wa adama. gbogbo ẹ̀tọ́ fẹ́ ṣe rí rẹ̀ yẹn kó ní àròsà Allahu wa adama. àròsà Allahu wa adama. Darul Ulum Nijabatul Ulama. àwọn àfáà nípìlẹ̀pìlẹ̀ kìí ṣe àfáà Markazi ló ṣiṣẹ́ ń bẹ̀ nìkan àfáà tí èsè Markazi ṣiṣẹ́ ń bẹ̀ bàbá akẹ́lẹ́ aláya ṣiṣẹ́ ń bẹ̀ bàbá wa ẹ̀mẹ̀mọ́sà wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ bàbá wa nísàlẹ̀ kòtò ló ń jájà àlùbáríkà gbogbo wọn gbogbo wọn ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo wọn ṣe Markazi gbogbo àwọn nǹkan tá a máa fi da nìdọ́nù tàbí nìlú ẹja sinmi ẹ̀ èmi bá yín dá sínú nǹkan báwọn èmi wá tòlú ni èmi wá bà mí jẹ́ ẹ̀yin ló sì wá bà mí jẹ́ lóhùn ní bàtẹ́ni kọ̀ọ̀kan wa jẹ́ bá a ṣe jòkó lónìí ó dùn àbí ó dùn gbogbo alábára wa sọ̀rọ̀ dáadáa àwọn Markazi ń bẹ ní Darul Kitab Àdàbí ń bẹ ní Darul Kitab Magondoro ń bẹ ní Darul Kitab babalaba dùnmọ̀ wọ́n bẹ ní Darul Kitab tí wọ́n ti jì níbẹ̀ kí ló dé tó wá jẹ́ pé ní ojúmọ́ tá a bá ti ń sọ̀rọ̀ Darul Kitab mọ̀ ní àwọn ọmọ Darul Kitab àwọn àfáà Markazi ní ẹ̀ náà fẹ́ gbogbo orú nǹkan ẹ̀jẹ̀ mọ̀ mọ̀ sọ báwọn mọ́ ẹ̀jẹ̀ fẹ̀mí dáadáa Ọlọ́run ní tú Markazi láéláé Ọlọ́run jọ ọmọ lálùbáríkà sí i àlùbáríkà yìí sẹ̀ wá bá wa tẹnu mi sẹ̀ wá bẹ́yìn náà báṣe máa lọ ayé náà nù tuuti wa ta'khudh wa tu'ti bọ́lá ń sẹ́ni ká máa lọ ayé náà nù. subhana rabbika rabbil izzati amma yasifun salamu. àwọn lọ síbi ìlú kan nínú ètò òun náà ní ọ̀rọ̀ nípa láti ẹnu vice chancellor Kwara State University wọ́n wá ń bí pẹ̀lú representative.